gbajúgbajà jìjàǹgbara fúnmìnira ilẹ̀ Yorùbá ni tó jẹ́ akọni ọmọ Yorùbá olóyè Sunday Adéníyì Adéyẹmọ ní tí gbogbo ayé mọ̀ sí Sunday Ìgbòho tàbí Ìgbòho Òòṣà Baba Dami tàbí Májàsọ́lá Owó Baba Dami. Ó máa ti tú àṣírí lórí ẹ̀ṣọ́ ààbò ìró ẹkùn tó dá sílẹ̀ àti awuyewuye tó gba ìgboro wípé ìjà wà láàrin wọn àti ọlọ́lá jùlọ gómìnà ìpínlẹ̀ Kwara gómìnà Abdulrahman Abdulrazak àti àwọn àgbààgbà Fúlàní àti àgbààgbà ìlú Ìlọrin tí olóyè Sunday Adéníyì Adéyẹmọ tó sì ti fèsì sí gbogbo awuyewuye yìí àti nǹkan tí ó ṣẹlẹ̀ ní ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara ní kòpẹ́kòpẹ́ yìí. Kì í ṣe ìròyìn mọ́ pé láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ìní Sunday Ìgbòho ló ti bẹ̀rẹ̀ iṣẹ́ káàkiri ilẹ̀ Yorùbá ṣe lóṣù díẹ̀ sẹ́yìn inú kéde ìròyìn ayọ̀ fún gbogbo ọmọ Yorùbá pé ẹ̀ṣọ́ ààbò ìró ẹkùn tó ń dá sílẹ̀ ìjọba àpapọ̀ lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ti fòǹtẹ̀ lu ẹ̀ṣọ́ ààbò náà gẹ́gẹ́ bí ètò bá òfin mu tí ìjọba tí ó tún ṣàtìlẹ́yìn fún tó sì jẹ́ pé láti ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn ní Sunday Ìgbòho ọmọ bíbí ìlú Ìgbòho níjọba ìbílẹ̀ Òre ló pé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú wọn àti àwọn ẹ̀ṣọ́ ààbò ìró ẹkùn ẹ̀ náà ti bẹ̀rẹ̀ sí ni máa wọnú igbó káàkiri ilẹ̀ Yorùbá láti lé àwọn afẹ̀míṣòfò àti láti gba àwọn tí wọ́n bá jí kó sílẹ̀. ṣá o níṣẹ́ ni ìròyìn jáde wípé olóyè Sunday Ìgbòho ó fẹ́ lọ ṣe ìfilọ́lẹ̀ ìró ẹkùn ní ìpínlẹ̀ Kwara lọ́sẹ̀ tó kọjá ṣùgbọ́n tán ní olórí oko ìpínlẹ̀ Kwara ọlọ́lá jùlọ Abdulrahman Abdulrazak níṣẹ́ ni ó yarí pé Sunday Ìgbòho gbọ́dọ̀ wá ṣe ìfilọ́lẹ̀ ẹ̀ṣọ́ ààbò ìró ẹkùn tó sì lò lé Sunday Ìgbòho kúrò ní ìpínlẹ̀ Kwara ìyún pé kò gbọ́dọ̀ wá ṣe ìdásílẹ̀ ìró ẹkùn nítorí pé ilẹ̀ Yorùbá kò dé ìlú Ìlọrin tàbí ìpínlẹ̀ Kwara tàwọn. Ọ̀rọ̀ yìí ló ti ń já ìrìn káàkiri orí ẹ̀rọ ayélujára èyí tó bí ọ̀pọ̀ ọmọ Yorùbá nínú tó fi ń sọ̀pọ̀ ọ̀rọ̀ sí ìjọba ìpínlẹ̀ Kwara àti gómìnà ìpè báwo ni yóò ṣe máa lé Ìgbòho àti pé báwo ni yóò ṣe sọ pé ìlú Ìlọrin àti Kwara kì í ṣe ilẹ̀ Yorùbá. ṣáwọn ẹni tí ó ní ọ̀rọ̀ fún rẹ̀ olóyè Sunday Ìgbòho fún rẹ̀ ti jáde sọ̀rọ̀ báyìí o nínú àtẹ̀jáde tí Sunday Ìgbòho fi síta lọ́jọ́ Ajé tí ṣe ọjọ́ Monday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí èyí tó tẹ tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ́wọ́ ló ti jẹ́ kó dì í mọ̀ wípé ọjọ́bọ̀ tí í ṣe Thursday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí èyí tí í ṣe ọjọ́ 24 nínú oṣù keje the 24th of July 2026 inú òun yóò lọ ṣe ìfilọ́lẹ̀ ìró ẹkùn ní ìpínlẹ̀ Kwara. Bẹ́ẹ̀ ló ní gómìnà Kwara àti àwọn àgbààgbà àti ẹlẹ́nu lọ́rọ̀ ìpínlẹ̀ Kwara àwọn jọ ń fọwọ́sowọ́pọ̀ ní lórí ọ̀rọ̀ yìí. Bákan náà ni Sunday Ìgbòho wá kéde wípé lóòótọ́ àwọn ẹ̀ṣọ́ ààbò ìró ẹkùn 50,000 ìró ẹkùn security operatives inú ń fẹ́ gbà ṣùgbọ́n ó ló jẹ́ ìyàlẹ́nu àti ìwúrí fún àwọn ọmọ Yorùbá tó ti fi orúkọ sílẹ̀ táwọn ti gbà báyìí wọ́n ti tó 80,000 ìró ẹkùn security operatives tó sì jẹ́ kó di mọ̀ pé látìgbà tí ìró ẹkùn ti bẹ̀rẹ̀ níṣe ni àyípadà ti gbé ètò ààbò ilẹ̀ Yorùbá ìyẹn pé ìjínigbé àti ìfẹ̀míṣòfò ó ti dínkù gidigidi.